mùtúmùwà pátápátá. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Fúyẹ́ Gẹ́ngẹ́ ọba tí ò ṣe gbé. Ẹ jẹ́ á yin jìgbìnìjìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọba tó wọnú iná bàbá tí náà jó. Ẹ jẹ́ á yin kábíyèsí tó wọnú odò tí ò fara fomi. Ńlá ńlá nínú ọlá ńlá o. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ládàtọ́ lálóhun tán lálóhun pé lálóhun gbogbo. Òkìkí sọ́mọ̀ ọba àpèlọ́lá alágbára ńlá ọba tó fagbára ńlá para ẹ̀ lájúbà. Lórí bàbá wa Arówóṣafẹ́ Samuel Ìlọ̀rí tó ń ṣayẹyẹ 100 ọdún ó lé 5 lọ́jọ́ òní. A dúpẹ́ torí pé ẹ ò jẹ́ kí bàbá ti ẹni akọ́lẹ̀bò bí iṣu. A dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà nílùú Isaba. A dúpẹ́ o torí pé ẹ wà láàyè. Bàbá o, abá yín ọba tí ò jẹ́ kẹ́ ẹ ti yàn kú kó tó dọjọ́ òní. Bàbá lágbára dániwáyé ọba 100 ọdún ó lé 5 èyí tẹ́ ẹ kúkú ń ṣe lọ́jọ́ òní ẹ pé kò ní jáṣe mọ́. Bàbá ẹ ò ní kọ́jú kú o, ẹ ò ní kágóńgó sọdún. Àwọn ohun tó dáa tẹ́ ẹ ti ṣe sílẹ̀ táyé fi ń pọ́n yín lé lágbára dániwáyé ayé ò ní jáyé gbà lọ́wọ́ ẹ̀yin. Ayé ò ní lá yín lábàrá. Arówóṣafẹ́ o, òkú ọ̀tá ò ní bà yín tí yín ló máa bọ̀tá ẹ̀yin. Ọ̀tá yín ò ní yé tẹ́ níbi tó ti ń jẹ̀nira tó ti ń jẹ̀yà. Bàbá ẹ ti ṣọdún èyí o, bàbá Émọ́sì, bàbá Kọ́lé, bàbá Olúwaṣeun, ipò àgbà tẹ́ ẹ dé lónìí, ibi gẹrẹjẹ tẹ́ ẹ ti wà yìí lágbára lọ́wọ́ Olúdáyé, àgbọ̀ fowó pawú ṣe bóun ṣáni talábàáhùn, àdàgbàrá kòró ṣe bóun ní tìgbín. Lágbára lọ́wọ́ Olúdáyé ẹ ò ní dẹni tó máa gbé sórí wíṣì ẹ̀ káàkiri gbẹ̀yìn ayé yín. Ẹ ti lálẹ́ ẹ ò ní lálẹ́ ńlẹ̀. Bàbá Olúwaṣeun o, ẹ ní wíìkì, ẹ ní síkì, ẹ ní nọ́ọ̀kì, ẹ ní áǹgì, ẹ ní bẹ́pò bíi ẹ́ńjìnì ọkọ̀. Àrọ́ lẹ máa dá ẹ ò ní dárọ̀. Ẹ ti ń jẹ tinú ẹran ẹ ò ní jẹ gungun kẹ́yìn ayé yín. Bàbá ẹ wo bó ṣe yẹ yín. Ẹ wo gbogbo èèyàn bó ṣe péjọ tó ń bá yín ṣayẹyẹ. Kéèyàn tó bẹ̀rẹ̀ láti ọmọ ọdún kan tó fi pọ́mọ ọdún 10 tẹ́ ẹ fi pógójì tó fi wá dẹni tó pọ́gọ́rin ọdún ó lé 5 ṣe kékeré ni. Ọ̀pọ̀ tó ń jọ bí yín ni wọ́n ti dẹni àkọlẹ̀bò bí iṣu. Ọ̀pọ̀ náà ti gbégbìn bí ẹ̀wà. Kí lẹ gbé bá dániwáyé kó tó ṣe yín lóore? Kí lẹ gbé fún kọ̀ǹkọ̀ bí ẹni tí kó tó dá yín lọ́lá? Kí lẹ ṣe fún gànàkú bí iyán òjò tó fi wá ń ṣìgẹ́ṣìgẹ́ fẹ́yìn? Bàbá o, gbogbo kówókówó tọ́ta ti ń lù látòrí yín ní kékeré ṣe lẹ fi ń dán láwọ̀ tẹ́tù fi ń sọra. Ẹ ní fojú sunkún ọmọ. Ẹ ti ṣọgọ́rin which is 85 years. Ẹ máa ṣàádọ́rin 90. Ẹ máa ṣọgọ́rùn ọdún láyé. Bàbá Kọ́lá ẹ̀ ní tètè kù lágbára lọ́wọ́ Olúdáyé eléyìí ò ní jáṣe mọ́ṣe ní kẹ́ ẹ ṣàmì ẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún tí ẹ wá ń gùn mí. Bàbá jẹ́ ń sáré báyìí délé àwọn bàbá tó bí ẹ lọ́mọ. Àwọn kan sọ pé ẹ̀yin Ìkọ̀lé Èkìtì bẹ́ẹ̀ lóríkì. Mo nírọ́ ni wọ́n ń pa. Mo lẹ́ lóríkì bàbá lágbára lọ́wọ́ Olúdáyé ẹ̀ ní kọ̀yọnu. Ṣé bẹ́yìn lọ́mọ wọn ní Sábà Èkìtì? Bàbá ṣé kí n máa wí lọ sọ́nà fún mi ò ní bẹ́ẹ̀. Ẹ̀yin lọ́mọ wọn ní Sábà Èkìtì. Bàbá o, kí n wí lọ màmá ṣé tì mí lẹ́yìn tí n bá ti rẹ́yìn ìyá mi ní Sábà lábàdátà lábàtọ́ lábàtàpà lájìwọ́wọ́ ṣe ni lómi a máa dùn. Bàbá o, ẹ̀yin lọ́mọ wọn ní Sábà Èkìtì. Lágbára lọ́wọ́ Olúdáyé ẹ ò ní kánjú kó. Ẹ̀yin lọ́mọ amóhun téyìnbó ò ní rí tẹ́ ẹ gbé wá bá wọn ní Sábà Èkìtì. Bàbá lágbára lọ́wọ́ Olúdáyé ipò àgbà tẹ́ ẹ dé ó tiẹ̀ ní ohun tí mo kọ síbẹ̀ kó tó di pé mo wọnú oríkì ọ̀hún gbọ̀nrangbọ̀n. Mo kọ́kọ́ ṣèbà lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Adé Àjàyí ẹni tó kọ́kọ́ kọ̀tọ̀ nílùú Isaba kó tó di pé wá dórí bàbá. Ẹ̀yin lọ́mọ wọn ní Sábà Èkìtì. Ẹ̀yin lọ́mọ amókò súnlé Èkó nílé bàbá tó bí yín lọ́mọ Arówóṣafẹ́ o. Ẹ̀yin lọ́mọ amókò súnlé Èkó. Ẹ̀yin lọ́mọ Òkìtì kékeré ilé Ìṣẹ́mọ. Lágbára lọ́wọ́ Olúdáyé ẹ ò ní tètè kú ẹ ò ní kánjú kú ẹ ò ní fẹ́ ò ní dàgbà àyà. Ẹ ti gbó ẹ máa gbó dọjọ́ alẹ́. Ẹ̀yin lọ́mọ kékeré Ìṣọ̀ba kò ṣeé wò lójú wò. Àgbà Ìṣàbà kò ṣeé wò lójú wò. Kékeré yín ẹ ti lówó, àgbà yín ẹ tún lówó. Èèyàn tí ò bá ti bímọ rí tó bá wọ̀lú Ìṣàbà bírú wọn bá lè fọ́kọ ní Ìṣàbà
onítọ̀hún méje ló máa kọ́kọ́ bí papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo nílùú Ìsábà. Àdániwáyé ló ṣe ibẹ̀ kì í ṣèyàn kankan. Bàbá ẹ ò ní kánjú kú o, ẹ ò ní dàgbàyà. Mo lẹ́yìn lọ́mọ wọn ní Ìsábà Èkìtì, ẹ̀yin lọ́mọ amókòrè lẹ́ẹ̀kú, ẹ̀yin lọ́mọ Òkìtì kékeré ilé Ìsẹ́mọ. Bàbá o, ẹ̀yin lọ́mọ alágbàdo ọ̀wàwà tí ń gbé nílùú Ìsẹ́mọ. Nílé bàbá tó bí yín lọ́mọ, ẹ̀yin lọ́mọ ìyá nígboro, ẹ̀yin lọ́mọ kí là ń ṣe ní Ìsábà tó fi wá di gbèrò pọ̀ tó báyìí. Bàdániwáyé ṣe yín ni. Adúró gbangba bọ́lọ́pàá rojọ́ ni yín. Ẹ̀yin lọ́mọ ọlọ́sàn ìmejì takọ̀-tabo lórí ara wọn. Kí ni wọ́n ń ṣe? Ẹ̀yin lọ́mọ ọ̀wàwà rí ọ̀wàwà ní Ìsábà. Nílùú Ìsábà kò sí ohun tí wọ́n kúkú ń ṣe nílùú Èkó. Ṣé bọ́nà Àbújá lẹ gbà tẹ́ ẹ fi wọ̀lú Ìsábà lágbára lọ́wọ́ Olúdáyé.